ó ti dàrú o, ó ti dàrú, ó ti dàrú, ó ti dàrú. àwa la ni má bù àwa lè fi ìyá rẹ̀ jẹ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ gbogbo agbára tí ń bẹ Nàìjíríà pátápátá now chief of staff ó kú kọ́lọ́n fọ̀rùn kẹ torí pé àwa náà ò fẹ́ kó kú ọ wá kú ń sìn wọn ẹ̀tọ́ kan tó yẹ kó bọ́ síbẹ̀ ọjọ́ ọmọ Yorùbá wọn ní kí wọ́n lọ rìtáyà gbogbo wọn kí wọ́n tún lè gbé Fúlàní síbẹ̀ kó rí bẹ́ẹ̀ kí la wá ń bára wa ṣe ajá eré kí la já ń bẹ́kùn ṣe ajá ò ní dógbó ẹkùn láéláé ó sì enough is enough this is our time. n bá ti sọ fún yín ẹlẹ́ ò gbọ́ ẹ̀kọ́ tí ikún wọ́n ti gbá ewu owó onírin wọ́n ti gbá mọ́ ẹlòmíì létí ẹ wo fídíò tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán kẹ́ ẹ wò wípé àwọn èèyàn ti ń para àwọn èèyàn ti ń bínú látàrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wo fídíò yìí kẹ́rin wípé lálà ti ń lu. Don't happen for Ogun State o. People don tire for bad government o. I don dey tear APC poster for here o, all posters. People don tire for Ogun State o, for Nigeria o. Na only election dem dey after. They don dey after woman o. àṣírí tó wà ń bẹ̀ ni wípé àwọn ìjọba Nàìjíríà ìjọba Muhammadu Buhari yìí ìkà ni wọ́n o. nǹkan tó ṣẹlẹ̀ pé tèmi mọ̀ pé wọ́n á dìbò yìí ṣùgbọ́n ọ̀hún ní gbélẹ̀ ṣó ti yẹn lóòótọ́ ọ̀hún fẹ́ kí Tinubu wọlé mímọ̀ yẹn tó lọ́n fi ọ̀hún fẹ́ kó wọlé ọ̀hún fẹ́ kó wọlé àwọn ń jà fúnra wọn wọ́n dẹ̀ ti bá wọn ọ̀pọ̀ Haúsá tí Tinubu gbẹ́kẹ̀lé pé wọ́n máa dìbò fún ẹjẹ́ ẹ̀sùn tọrọ fún irọ́ ló wà mẹ́ èview inú wọn máa ṣe àwọn tó fẹ́ ṣe náà owó tó ń ṣe owó ni kì í ṣe pé inú wọn dùn láti dìbò fún Yorùbá iṣẹ́ owó ló fẹ́ ṣe ó bọ́ọ̀sì kò bọ́ọ̀sì ní tiwọn. nígbà tán wá jọ kìíní àná wọ́n láwọn fẹ́ pààrọ̀ owó nítorí àwọn bandits àwọn Boko Haram kọ́ má lè bá àmà rówó fi ṣe gbogbo nǹkan fẹ́ ṣe wọ́n láwọn fẹ́ pààrọ̀ owó nítorí àwọn olóṣèlú tán ti kówó pamọ́ ọgbọ́n in tí wọ́n lò fún yín nìyẹn ní gbogbo yín náà wá dùn wọ́n fẹ́ tako àwọn olóṣèlú wọ́n fẹ́ tako àwọn olówó àṣeníṣera ẹ̀ ṣé ẹ mọ̀ pé yìí ló ń ṣe ṣé ẹ mọ̀ pé ìyẹn aráàlú ló fẹ́ fìyà jẹ rántí jọ́ kìíní àná ìgbà tán sọ̀rọ̀ yìí ìwọ tán fìyà jẹ yìí ó wà lára àwọn tó ń pariwo wípé ìjọba Buhari wọ́n fẹ́ tako àwọn tó lówó ẹ̀yin náà fẹ́ fìyà jẹ ẹ̀yin ọmọ Yorùbá náà fẹ́ fìyà jẹ ìyá náà kọ́lẹ̀ ti ń jẹ báyìí owó tó sọ pé àwọn ò fẹ́ káwọn Boko Haram rí owó tó sọ pé àwọn ò fẹ́ kí àwọn politician Nàìjíríà tí wọ́n fẹ́ káwọn máa rí lò ṣáwọn politician ṣe wọ́n rówó lò El-Rufai jáde ó ní kan nínú àwọn gómìnà ó rí òbítíbitì owó tó jẹ́ pé new note tó ti kó pamọ́ fún ọ̀rọ̀ politics tó ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ lọ́nà yìí àwọn wo ni wọ́n lò ṣe bá àwọn bank manager náà ló ń gbowó fún wọn ṣólóyè Bọ́lá Ahmed Tinubu á sọ pé ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá á lóun ní di new note ta ló fẹ́ pè ní bank tó jẹ́ pé bank manager nílẹ̀ Yorùbá ta lóun ní di new note tí wọ́n ní provide new note fún. àbí òbí nílẹ̀ Ìgbò lápẹ́ gbogbo àwọn bank manager pé òun nídìí new note tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí wọ́n ní provide fún bẹ́ẹ̀ ni Àtíkù nílẹ̀ Haúsá ṣọ́ra àwọn yẹn àwọn alẹ́ Haúsá ò tiẹ̀ ní problem gbogbo wàhálà tẹ̀yìn ọmọ Yorùbá ń ṣe tẹ̀ ń fèsì tẹ̀ ń sáré kiri táwọn ọmọ Ìgbò ṣe wàhálà tán fìyà jẹ wọ́n yìí àwọn ọmọ alẹ́ Haúsá ò mà ní wàhálà tó gbogbo eléyìí ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Ìgbò ló fẹ́ fìyà jẹ ìyá náà kọ́lẹ̀ tí ń jẹ báyìí ṣe bẹ́ẹ̀ rò pé àwọn olówó ló fẹ́ fìyà jẹ àwọn politician ló fẹ́ fìyà jẹ ta nìyà wá ń jẹ báyìí bẹ́ẹ̀ ni ìyà ń jẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ lọ́ ń fọ́ báǹkì lẹ́ ṣe gbogbo ẹ̀ lẹ́ ń tú lẹ́ ń bá gbogbo nǹkan jẹ́ látàrí owó yín lẹ́ wá bẹ̀rẹ̀ sí ń tò bẹ́ẹ̀ ṣe ń tò fépo lẹ́ ń tò fowó yín lẹ́ ń fi owó tó fi ra owó Nàìjíríà ìlú wo ló ti ń ṣerú ẹ̀ náírà ni mo mọ̀ kán fi ń ra dọ́là wọ́n fi ń ra euro wọ́n fi ń ra pounds
mi ìgbọ́ bí tí wọ́n ti tún fi náírà ra náírà rí. Nàìjíríà láti rí ibi tí wọ́n ti tún fi náírà ra náírà tó tún fi ń ní èèyàn lára. Ẹ rántí pé ẹlòmíì ò ní 50,000 account, ẹlòmíì ò ní 100,000 account, ẹ wá tún fìyà owó tí wọ́n ṣe wàhálà ẹ tún fìyà ìjẹ wọ́n. Ṣé gbogbo ohun tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí reality ni, kò sí rọ́ńbẹ̀. Ìwọ̀nba tá a lè mú wá fún yín lélẹ̀ tá a mú wá fún yín ó tún jù báyìí lọ. A sì lẹ́ẹ̀tì ẹ̀ ní kẹ́ ẹ rí ibi táwọn èèyàn tí wọ́n mélòó láti ẹ̀ fẹ́ sọ. Gbogbo àwọn ọmọ wa ti daṣẹ́wó tán, gbogbo àwọn ìyàwó ilé ti daṣẹ́wó tán látàrí ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé. Ṣùgbọ́n àwọn máa sọ fún yín wípé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o, àfi kí Nàìjíríà kó lọ lọ́tọ̀ọ̀tọ̀, àfi kí àwọn ọmọ Yorùbá kan embrace Yorùbá nation, kí Yorùbá dá dúró, ẹjẹ́ àtúnjọba wa tò, ẹjẹ́ àtún gbogbo ẹ̀, ẹjẹ́ àtúntò, ilẹ̀ Yorùbá gba àtúntò. Nítorí pé kò sífẹ̀ẹ́ nínú ní tó ń jẹ́ Nàìjíríà, kò sífẹ̀ẹ́ nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ má jà para tán ra wa. Ìwọ tó ń wò mí gan mọ̀ wípé kò sífẹ̀ẹ́ nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta. Ojú la rí, ọ̀rẹ́ ò dẹnu. Olóyè Bọ́lá Ahmed Tinubu òun gan mọ̀ fúnra rẹ̀ wípé ojú la rí, ọ̀rẹ́ ò dẹnu. Òun ni Muhammadu ń ṣe pẹ̀lú òun. Muhammadu Buhari ojú la rí, ọ̀rẹ́ ò dẹnu ló ń bá olóyè Bọ́lá Ahmed Tinubu ṣe. Tólóyè Bọ́lá Ahmed Tinubu bá wọlé fún presidential election Nàìjíríà, ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run ni o. Nítorí pé àwọn Haúsá wọ́n máa wá gbogbo ọ̀nà láti dojú ìjọba olóyè Bọ́lá Ahmed, láti dojú ìjọba yẹn bolẹ̀. Àfi tó bá ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run wípé olóyè Bọ́lá Ahmed Tinubu ó máa di president Nàìjíríà, tó bá ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run kò sẹ́ni tó lè yí padà. Ṣùgbọ́n a mọ̀ sọ fún yín wípé Yorùbá nation, kí Yorùbá dá dúró, òun ni solution. Ká wá tuntò, ká má bá àwọn Fúlàní Haúsá ṣe, ká má bá àwọn Biafra, kó ní kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, kó ní kálukú wà lórí ọwọ́ ẹ̀. Ìwọ tó bá mọ̀ wípé ilẹ̀ Haúsá wù ẹ́ láti lọ gbé, ṣẹ̀ríà, ẹ̀sìn ṣẹ̀ríà ń wù ẹ́ láti ṣe, wàláhì tàláhì ó free láti máa lọ ilẹ̀ Haúsá. Ìwọ tó bá mọ̀ pé ilẹ̀ Ìgbò, àwọn Yámírí, ibẹ̀ ló wù ẹ́ kó o lọ gbé, wàláhì ó free láti lọ gbé bẹ̀. Ó free láti lọ gbé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà gan ló ti wà ní all over the world. Wọ́n wà ní Amẹ́ríkà, wọ́n wà ní London, wọ́n wà láàkiri. Kò síbi tẹ́ẹ̀dá ò lè gbé, dandan kọ́ la fi ń sopọ̀, dandan kọ́ la fi ń jẹ́ wá Nàìjíríà. Ẹ wo àwọn fídíò tí mò ń gbé sí ojú amóhùnmáwòrán, kẹ́ wo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ ti sùn. Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá, ẹ ti sùn. Àwùjalẹ̀, ẹ ti sùn. Aláàfin Ọ̀yọ́, ọba Olúbàdàn, gbogbo ẹ̀yin first class ọba ni mo pè, gbogbo yín ti sùn, ẹ ti tòògbé. Ìyà tí ń jẹ ọmọ Yorùbá. Ṣáà lọ́ba ni? Ṣé ilẹ̀ Yorùbá lọ́ba bí? Àlọ́ba. Ilẹ̀ Yorùbá ò lọ́ba. Àwọn tó ń ṣèjọba la nílẹ̀ Yorùbá, àwọn la ní Nàìjíríà. Ọba kan gbórúkọ lórí bíi háràhárà ni. Ṣáwọn tá a mọ̀ lọ́ba láyé àtijọ́, ṣáwọn ni wọ́n ń jọba báyìí? Àlọ́ba. Àwọn ọ̀jẹ̀lú, àwọn òṣèlú ọ̀jẹ̀lú, àwọn la ní Nàìjíríà. Gbogbo ẹ̀ ti wá dàrú, kò wá yé wọn mọ́.
ó ti dàrú dé wípé nílùú Nàìjíríà láti rí èèyàn tó ń fi owó ra owó mi gbọ́ rí. Àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ gbọ́ ìgbésí ayé mi rè kò ṣẹlẹ̀ rí gan ní Nàìjíríà kẹ́ni mọ̀ pé ó ti dàrú kò látúnṣe mọ́. Ẹja pé kóníkálukú máa lọ ń lo ẹja ṣàtúntò kóníkálukú máa lọ. Nàìjíríà kò látúntò mọ́, wọ́n ti bàjẹ́, wọ́n wá fọwọ́ bò ó mọ́lẹ̀ látàrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣé ẹ mọ̀ páwọn olóṣèlú tún kàmpéènì ni? Lẹ́nu ọjọ́ tí rògbòdìyàn ti ṣẹlẹ̀ ṣe mọ iye èèyàn tó ti gbẹ́mìí mì ní kọ̀kọ̀? Ṣé ẹ mọ iye ọkùnrin obìnrin ọmọdé tó ti gbẹ́mìí mì látàrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ látàrí hardship tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà? Ṣé ẹ mọ iye èèyàn tó ti sílẹ̀ wọ̀? Kò máa ka àwọn olóṣèlú yìí wọ́n tún kàmpéènì lọ ni. Níbi tó rí ẹ̀yin ọmọ Yorùbá ò ti wá pé, níbi tó rí yín ò ti pé, ẹ má bínú wípé ọ̀rọ̀ tí mo sọ yìí ó lágbára tó ké bó ṣe ń ká mi lára sí ni. Pẹ̀lú gbogbo tó ṣe ń pariwo pé ohun gbogbo di wàhálà ní Nàìjíríà, kò síjọ́ tí olóṣèlú kan bá fẹ́ kàmpéènì nílẹ̀ Yorùbá, bó ṣòbí ni, bó ṣàtìkù ni, bó ṣe Bọ́lá Ahmed Tinubu ni, ẹ tún máa rí gbogbo ọmọ Yorùbá kan wọ́n tutù yáyá wọ́n bẹ̀rẹ̀ sí í jó sí Wàsíù Àyìndé, wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo. Màmá wa wò wípé ṣé ilẹ̀ Yorùbá kọ́ làwọn eléyìí wà tí gbogbo rògbòdìyàn yìí bóyá kì í ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n wà, kò yé mi. Àwọn ọ̀rọ̀ yìí máa ń kọ mí lóminú pé níbo làwọn eléyìí ti ń tú jáde? Ṣé gbogbo ohun tí wọ́n sọ yóò kàn àwọn eléyìí ni? Ṣùgbọ́n ó máa ń yà mí lẹ́nu wípé ẹ̀yin ọmọ Yorùbá àrònú wa. Ọ̀rọ̀ Nàìjíríà kìí ṣọ̀rọ̀ ọ̀bù. Ìbò tó fẹ́ nìkan ló máa sọ́ọ̀fù pọ́blẹ́mù Nàìjíríà. Nǹkan ti bàjẹ́ ju bẹ́ẹ̀ yìí ṣe ń wò lọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ti kọjá tí wọ́n lè sọ pé wọ́n fẹ́ túntò ju wípé kóníkálukú pín, oníkálukú bẹ̀rẹ̀ sí ń jà fagbára. Àwọn Haúsá ò fẹ́ gbéjọba lẹ̀, wọn ò fẹ́ gbàgbára fúnlẹ̀ Yorùbá. Yorùbá fẹ́ fi ọgbọ́n gbàgbára lọ́wọ́ àwọn Haúsá. Wọ́n wá fi àwọn Yíbò wọ́n fi wọ́n sẹ́gbẹ́ kan. Yorùbá àti Yíbò wọ́n wá bẹ̀ sí play game politics fúnra wọn. Àwọn máa sọ fún yín, a máa gbé jáde fẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ lè rí tó ń ṣẹlẹ̀ káàkiri. Gbogbo ilẹ̀ Yorùbá, Abẹ́òkúta ni, Ọ̀yọ́ ni, Ògùn ni, Ondo State ni, Àkúrẹ́ ni, gbogbo tó ń ṣẹlẹ̀ a máa mú wá fún yín kó lè já àǹfààní kẹ́ ẹ lè fojú yín méjèèjì kòrókòró rí wípé mẹ́wàá tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lápapọ̀. Àti ẹ̀tún gbọ́, a gbọ́ wípé àwọn Yorùbá nation kan, àwọn occupier, wọ́n ní àwọn ìjọba Lagos State wọ́n tún kó wọn, àwọn mẹ́wàá, àmín tó rán wọn ṣẹ́ o. Ẹ lọ kó sọ́wọ́ ìjọba Nàìjíríà, ìjọba Buhari, ìjọba ajégunjẹran. Nítorí pé ìtọ́jú èèyàn ò bá tó kíyàn má sọ. Bóyá Madam Onítìrí ló rán wọn ní o, bóyá àwọn náà jíṣẹ́ ara wọn ní o, ojú wa ò tó. Ṣùgbọ́n àwọn ọmọ ṣe kí ni? A máa sọ fún yín wípé dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Ìjọba Nàìjíríà tó ń ṣe tí èèyàn máa ń dojúkọ bẹ́ẹ̀ yẹn, ọwọ́ tó wà yìí, ọwọ́ tó fẹ́ ṣe òṣèlú, ara wọn ń gbóná. Gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ò jẹ wọ́n lógún ju òṣèlú tó fẹ́ ṣe ìbò tó fẹ́ dì nínú oṣù táwa yìí, òun ló jẹ wọ́n lógún. Ẹn bá kú kò kàn wọ́n, ẹn tẹ́bi bá pa kò kàn wọ́n, ẹn tó fi 3,000 gba 10,000 kò kàn wọ́n. It's none of their, kì í ṣe business wọn ju wípé kán dìbò kán wọlé lọ. Èmi á rọ̀ yín gbogbo tẹ́ ń ṣe Yorùbá nation bóyá láti decide ọ̀dọ̀ Madam Onítìrí ni o, màá rọ̀ yín wípé kẹ́ ẹ ṣe jẹ́jẹ́. Èmi rọ̀ yín kẹ́ ẹ ṣàgbéjẹ́ mọ́wọ́. Àsìkò tá a wà yìí, àwọn bàbá wa Professor Banji Akíntóyè, bàbá wa Oyèníran àti CSI Sunday Igboho,
in tí wọ́n bá ní ká ṣe ni ẹja ṣe. Ẹ má jà dá Yorùbá nation sí méjì, ẹja ṣe dẹ́ẹ̀dẹ́ mìíràn họ, ẹja ká lo diplomacy, ká wo tán fẹ́ ṣe ní ibi tí Nàìjíríà lọ, ẹja fọwọ́ lẹ́rán ká máa wò wọ́n. Nígbà tán bá ṣe tí wọ́n bára wọn jà, tágbò méjì tí wọ́n bára wọn jà tán ṣe ra wọn báṣubàṣu, látò mọ ṣe kíni láàmọ̀ bí tá ń lọ. Ìgbà yẹn láà tó máa mọ bí tá ń lọ. Ẹja wọ́n ti ń bára wọn jà báyìí, àti APC o àti PDP o, internal fight wà láàrin wọn, internal grudges wà láàrin wọn, wọ́n kàn ń fojú ayé bára wọn ṣe ni. Ẹja fọwọ́lẹ́rán ká máa wò wọ́n, ká wo bí tọ́rọ̀ wọn jà sí. Ṣùgbọ́n àwọn máa sọ fún wọn wípé kò sí Àbújá kan lọ́rùn ọ̀pẹ ju Yorùbá nation. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.